àdúrà tí gbogbo èèyàn máa ń gbà náà ni wípé ọlọ́mọjà ṣoore jẹ̀bi, má sì já ṣoore dáràn, má sì jẹ́ kí inú ire wa kó gbé wa débi tá ò fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló jáde nígbà ìsìnkú arábìnrin Bùnmi Akínàánú omijé ojú mi, eléyìí tí ó fẹ́ ta ẹrẹ̀ bá Aláyọ̀ Melody Singer. Àmọ́ gbogbo wa náà ni mo fẹ́ ká jọ wo fídíò yìí nípa àwọn nǹkan tí ẹni tó jẹ́ bàbá ọkọ fún Bùnmi Akínàánú tó sọ àti nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ gẹ́gẹ́ bí ojú ìwòye àwọn èèyàn. Mo fẹ́ kí gbogbo wa náà ká jọ wo fídíò yìí, ẹ já jọ wò ó. A message, and my message goes thus. I said, please, I greet you in the name of God. I am a member of the family of your colleague, late sister Bùnmi Akínàánú. Please, can you permit me to call you on phone so we can talk? His response was, I am not interested in your call. And I didn't need fit to go further. I sent him a voice note. In this voice note, I pleaded with him. I said, there are two persons you don't get married or get angry with: a newborn baby and the dead. And I said, for the sake of your late colleague, please, can you talk to me? He refused to respond to me. This was on Saturday, the week before they actually fixed their own burial. We waited. The next thing we did, I said, is there any, because I know it's a gospel association, and we know what gospel means. It's things of the Lord. And I said, is there any elderly person who can consult from the gospel world that can help us talk to this person so we could talk and reconcile the event by shifting the date a bit further? We all know that the initial date we fixed was supposed to be last week. Shifting an event to the following week, is it that bad? So we were even thinking, instead of the Tuesday, shift it to Thursday, Friday, and Saturday that same week. So the elderly person we contacted called him, spoke to him, and he told the elderly man that ṣé ọ̀rọ̀ Bùnmi, which translated into, is it late police matter? He said, ẹgbàgbé ọ̀rọ̀ Bùnmi, forget about it, he is not interested. And he banged the phone on the elderly man. I now told my in-laws and my wife, I said, we can do this ourselves. We can do this ourselves. And I told my in-laws, I said, this person is putting himself in the place of God. Maybe because there is no man that is in this person, it is only God. So I felt he could be thinking the family is so wretched, they can't bury their dead. And I said, ilé ayé kò séèyàn mọ́ láyé o, ọ̀gbẹ́ni jẹ́ kí n já ẹ, kò séèyàn mọ́ láyé. Aláyọ̀ Melody Singer, ó ṣe yìí tán. Aláyọ̀ Melody Singer, ó ṣe yìí tán. Ó ga o, ẹja bẹ̀rù èèyàn o, ẹja bẹ̀rù èèyàn. Aláyọ̀ Melody Singer, ó ṣe yìí tán. èmi ò rírú eléyìí rí o, Ọlọ́run bá Elédùmarè ń gbọ́, mi ò tí ì rírú ẹ̀ rí. Aláyọ̀, ẹ gbà mí o. Aláyọ̀ Melody Singer, you are doing well, you are doing well. Eléyìí tó ṣe yìí, ó tún jẹ́ kí n tún mọ̀ pé àwọn èèyàn wà, àwọn èèyàn dẹ̀ ṣì ń bẹ láyé. Nípa omijé ojú mi tó ṣaláìsí, ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa celebrity, fún gbogbo celebrity pátápátá. O ò bá jẹ́ eléré sinimá, o ò bá jẹ́ pé hip hop artist, o ò bá jẹ́ jùjú, o ò bá jẹ́ Fuji. Ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa celebrate ara wa. Ẹ wo nǹkan tí Aláyọ̀ Melody Singer tó ṣe ní ìgbà tí omijé ojú mi
tó ń ṣe birthday ó gbé kéèkì lọ láti lè lọ kọrin fún láti múnú ẹ̀dùn lórí ìdọ̀bálẹ̀ àìsàn síbẹ̀síbẹ̀ náà ikú mú lọ o ṣùgbọ́n ẹ jẹ́ ká rò ó celebrity mélòó ló lè celebrate celebrity ẹgbẹ́ ẹ jọ̀ọ́ celebrity mélòó ló lè celebrate celebrity ẹgbẹ́ ẹ Aláyọ̀ melody singer o ò ní fojú sunkún ọmọ o ò ní fojú sunkún aya o ò ní fojú sunkún gbogbo àwọn ọmọọṣẹ́ pátápátá torí pé kí nìdí ni pé a lot of celebrity. mama kó o ní làákàyè ọ̀jọ̀gbọ́n ọlọ́gbọ́n èèyàn ní gbogbo èyí tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ lórí fídíò tá a wò yìí àti nǹkan tó pọ̀lọpọ̀ èèyàn sọ èmi rí Aláyọ̀ melody singer gẹ́gẹ́ bí onínú mímọ́ sí olóògbé Bùnmi Akínàánú omijé ojú mi gẹ́gẹ́ bí àjọṣepọ̀ tó dánmọ́rán tó ń bẹ láàrin wọn nígbà tí arábìnrin yìí ń bẹ láyé. ọdún tó ń bọ̀ àjọ máa jíjó ọpẹ́ kò ní bá ẹ lọ síbi tù kò ní bá ẹ nílé ìwòsàn happy birthday to you Olúwabùnmi o happy birthday to you. Thank you, my uncle. òun ìfọ̀ ní ìṣàṣeyọ òun fìgbà ní ìṣàṣọdún òun ìfẹ́ kan ṣọdún ọdún àyè ni wàá ṣe gbogbo tọ́lọ́run ti ṣe òun gbèrè mọ́ òun gbèrè mọ́ níwòye ọdún tó ń bọ̀ nínú ayọ̀ nínú ìdùnnú nínú ọlá ló máa wà òun sí ìlú rẹ̀ fún ẹsẹ̀ lọ́rọ̀. Elédùmarè ọba mi kó bá mi dẹ̀lẹ̀ fẹ́ ni rí Aláyọ̀ melody singer ìṣe wípé ọ̀rẹ́ mi lẹ́nu yìí àjọ wa ní alájọṣe mi ní wọn ní gbogbo kùkù kẹ̀kẹ́ tó ń ṣe ọ̀rọ̀ fẹ́ sìnkú wọn ò sìnkú tọ́pọ̀lọpọ̀ yẹn wá sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló já lórí ọ̀rọ̀ yìí o tá a sì mú bọ̀ wá fẹ́ lólùfẹ́ wa mo kàn fẹ́ kẹ́ ẹ kò bá wa wo bíntín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo kàn fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé Aláyọ̀ melody singer kì í ṣe irú èèyàn tọ́pọ̀lọpọ̀ èèyàn tó ń fojú ẹ̀ wò ó nípa ọ̀rọ̀ ìsìnkú olóògbé Bùnmi Akínàánú tọ́pọ̀lọpọ̀ yẹn wá ń sọ wípé kí tiẹ̀ ní tiẹ̀ ti pọ̀ jù ṣé òun nìkan ni ṣé gbá ni ṣáwo ni ṣó lọ́wọ́ ń bẹ̀ ni ṣé kò lọ́wọ́ ń bẹ̀ ni ẹlòmíì gan yóò máa sọ̀rọ̀ wọn ní wọ́n pé gbé ẹ̀mí pé nǹkan ẹ̀ tiẹ̀ ṣojú rẹ̀ tí ó sì ṣojú rẹ̀ Aláyọ̀ melody singer inú rẹ̀ yín láṣẹ bá mi Ìdùmarè kò ní kó bá yín o ìwà rí tẹ́ẹ̀sì ní Elédùmarè ò ní jẹ́ bàjẹ́ àti gbogbo ẹ̀rọ olùfẹ́ wa lápapọ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa bẹ́ẹ̀ tí ń wò wá bẹ́ẹ̀ tí ń gbẹ́ ti wa o bá tuntun á lọ sí ẹ̀rọ olùfẹ́ wa àmọ̀ àjẹkẹ́ máa mọ̀ ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o.